jọ́tòrò lọ ṣe ẹ̀ lọ́ba nílùú yín ni kí ni ìdí tó ṣe jáde kò àwọn ọ̀tàn àwọn ọba yín wà lọ́wọ́ wa gbogbo oríṣiríṣi atrocity táwọn ọba tí yín náà ṣe kò sí kankan nu yín tó jáde tó sọ̀rọ̀ ọba ìlú ẹ̀ Awíkókó ń sìn ó ti sọ ọ̀rọ̀ Aláàfin ó ti sọ di iṣẹ́ ó tẹ̀ bàtíbà ẹni ó gbèrú mọ́mí ilé blame ẹ̀ because we so called diaspora àwọn Ọ̀yọ́ tó wà online they keep quiet. tí sì bá lọ ẹ̀ bá má sọ ìtàn bàbá yín ẹ máa ní Ọ̀yọ́ ò sí mọ́ Ọ̀yọ́ empire àgbà kan ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn empire tó wà káàkiri ìlú òyìnbó ṣé ẹ rò pé wọ́n gbàgbé history wọn ni Ìbàdàn tá a wà lẹ́ni Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ni Ọ̀yọ́ tá a wà yìí bí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni àlẹ́yìn Àtìbà tí Àtìbà tẹ̀dó yìí bí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni Ilé Ifẹ̀ tá a wà lẹ́ni òṣèlè Ifẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ so ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tán ẹ máa tẹ̀lé àwọn tó mọ̀ tẹ́ máa yẹ kán ṣì lọ́nà torí pé táwọn. àwọn àgbàlagbà wọ́n ní orí ń tájárì tí ajá fi ń gbó ẹyẹ ò sì déédéé bà lórùlé ọ̀rọ̀ lẹyẹ gbọ́ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fara balẹ̀ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tuntun eléyìí tó tún jáde lẹ́nu Almaruf lórí ọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ Aláàfin nípa bí gómìnà Olúwaṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ bó ṣe dé ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ àti àwọn olóyè Oyomesi bó ṣe dé wọn ládé bó ṣe sọ wọn dọba. tẹ́ ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí wípé oríṣiríṣi awuyewuye oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi àríwísí ni ló ti ń jáde nípa bí gómìnà Olúwaṣèyí Mákindé bó ṣe dé baálẹ̀ àgọ́ ọjà tẹ́lẹ̀ bó ṣe dé ládé tó sọ dọba tó sọ di alágọ̀ ọjà nínú ìlú Ọ̀yọ́ Aláàfin náà ni. mo wá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fara balẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ eléyìí tí Almaruf ọ̀rọ̀ tó sọ kúngbákúngbè ọ̀rọ̀ ló jáde ọ̀rọ̀ yìí ti ń kọjá bá a ṣe lérò ó kàn tiẹ̀ jọ wípé Almaruf kò gbọ́ ohun táwọn èèyàn wí kò gbọ́ ohun táwọn èèyàn ń sọ lórí ẹ̀rọ ayélujára lórí bó ṣe ń jáde tó ń sọ̀rọ̀ nípa ìlú Ọ̀yọ́ nípa kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ gan-an. ẹ wò ó ẹ ti mọ̀ wípé ní tá a bá rí ní tá a bá gbọ́ la máa ń mú wá fún yín o tí a sì máa ń fa àǹfààní sílẹ̀ láti jẹ́ pé kẹ́yìn lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáláyé kẹ́ ẹ lè jẹ́ ká mọ ìwòye àti èrò titi yín lórí àwọn ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ. èyí tá a tún rí èyí tá a tún gbọ́ la tún ní ká mú wá látẹnu Almaruf tẹ́ ẹ bá wá gbọ́ tán kẹ́ ẹ wá jẹ́ ká gbọ́ kẹ́ ẹ jẹ́ kí n mọ èrò àti ìwòye titi yín ó yá ẹ jẹ́ a jọ gbọ́. wọ́n fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àwọn nǹkan kan yìí ẹ̀yin tẹ́ bá wá jẹ́ fáǹsì Dara Top Show ẹ sẹ́ǹdẹ̀ sí Dara mo lésì fún lẹ́ni ẹ mọ̀ pé wọ́n ní àgbà ń ṣòro bí èwe àmọ́ tágbà bá ṣòro bí èwe jù iná máa mú o mo fi Ọlọ́run búra Yorùbá ní àgbà kì í ṣòro bí èwe bọ̀ tí àgbà bá ṣòro bí èwe jù iná máa mú àgbà yẹn òun ló fi jẹ́ pé wọ́n ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́ o inú mi dẹ̀ máa dùn tẹ́ ẹ bá jẹ́ káwọn tó mọ̀ ọ́ gbọ́ kan gbọ́ níbí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan ló ti ṣẹlẹ̀ tí èmi àdá Almaruf tí mò ń fojú fò dá àmọ́ mo wá rí i pé àwọn ọmọ Ọ̀yọ́ àwọn náà ti wá wòye pé kí ló dé ó tó gẹ́ alùbàtà kì máa dárìn nígbà kan ni alùbàtà ti ń dárìn sìn wàláì ọ̀rọ̀ yìí ó dàbí pé fọ́nì bọ̀ ó ti pẹ́ tí mo ti jókòó lénìí tí mo ti ń ṣe show báyìí but I will do this time màá ṣe eléyìí ni I will do this one I will do it must ni ṣe rí bí bá ṣe ń fún àwọn kan ní regard nínú kínní bẹ́ẹ̀ ni màá sọ̀kò sáwọn kan
mo kọ́kọ́ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí Dara Top Show ṣe bọ̀ kí n tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ tí Dara ṣe Dara alákọ̀ọ́kọ́ mo fẹ́ kó kọ́kọ́ fi mí díwọ̀n bóyá ọkọ ẹ̀yẹn tó bá lọ́kọ o mi ò ní bẹ́ẹ̀ já o ọ̀rọ̀ yìí mo ti sọ fún Sunday Ìgbòho ṣá respect mo dẹ̀ make sure pé Sunday bẹ̀ mí kí n má parọ́ fún yín tó bá rí ó máa dùn mo ní tí mi bá fún ọmọbìnrin ilé sì kò dáa Dara tí ń ṣe ti pẹ́ gbogbo ìgbà ló ń kan àbùkù lu Ọ̀yọ́ ó ti ṣe ti pẹ́ gan-an ó ti ṣe ti pẹ́ gbogbo bóyá sọ̀rọ̀ gbogbo ẹni mò ń gbọ́ pé ó ṣáà ń wá kí n sọ̀rọ̀ bọ̀ máa sọ̀rọ̀ ń sìn èmi ò lówó kankan tí mo fẹ́ gbà lórí iṣẹ́ Dara ṣó ti yé ọ̀gá làwa lórí bí o 2008 láti wà lórí kíní ìtàdé ń fọ́lù ìtàn Yorùbá ẹ má mọ ẹ̀dí mi bá kí yín ẹjọ́ ẹ kàn bá mi share mo fẹ́ kó rí thank you very much brother mi Adébáyọ̀ ṣe rí mo nígbàgbọ́ yí pé gbogbo wa láti dàgbà attacking each other on Facebook TikTok mo nígbàgbọ́ pé kò make sense kankan ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ̀rọ̀ Dara tí bá lọ sọ́dọ̀ Dara tán máa wá send nǹkan tó sọ ṣé mo pé mi ò ṣàdédé jáde mi ṣàdédé jáde kí n kan sọ̀rọ̀ tí bá ti ṣe live show 10 minutes máa lọ bí iṣẹ́ mo níṣẹ́ náà mo rántí 3-4 years back nígbà tí struggle Yorùbá nation tó ń gbóná mo kàn máa wo gbogbo wọn tó máa ń bú mi ni àtàwọn tó máa ń sọ̀rọ̀ lábẹ́ wọn torí mi ìrí tí ń rò máa sùn máa tún han ọrùn ni wàláì ẹni tó jẹ́ àgbà blogger tó jẹ́ ìyá alájà gbogbo ẹ̀yin blogger pátápátá níjọ́ tèmi àti ẹ̀kọ́ mo tún sùn mọ́ han ọrùn ni ìyàwó mi kan wò mí báyìí ni torí mi ò ń kàákún ẹ dẹ̀ mọ̀ pé mo máa ń sọ ọmọ ìlú mi wà bí ọjà ọmọ ọjà ni mi ọjà àkẹ́sọ́dẹ̀ náà bí mi sí so mi lójú tí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ẹ kàn ń tanra yín jẹ ẹ kàn ń waste time yín but agúnmu òwò láàrin Almaruf jẹ́ fún yín wàláì agúnmu òwò ni mo jẹ́ fún yín mo rí ẹ brother mi Afeez Ọláyíwọlá etí Dara wá ṣe rèé ní 4 years ago ní tìtorí ẹ̀ Ààrẹ Gani Adams lógun ọ̀fẹ́ Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land ọmọ iléèwé kan náà lájọ lọ lẹ́kọ̀ọ́ kí n tó lọ finish school mi ní Ọ̀yọ́ Ansarudeen Secondary School Randu Avenue ní Surulere ní Ọ̀bẹ̀lẹ̀ Ọ̀dàn èmi àti ọmọkùnrin máa ń sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ Yorùbá nation yìí ló gbé mi kó Ààrẹ Gani Adams mo fẹ́ káwọn èèyàn listing o lórí ọ̀rọ̀ Dara tí Dara ń ta sí Ààrẹ Gani Adams èmi Ààrẹ Almaruf yìí èmi gangan ni mo fèsì wọn gbà tí àwọn boys lọ ń gbé ògùn jáde èmi àti Dágunró adọ̀tá àmà ti dọ̀rẹ́ lẹ́ni wọ́n gbé ìwo jáde tó ń ṣépè fún Dara èmi ni mo fàyà gbà tí mo jáde wọ́n tún wá gbé èmi náà pé wọ́n tún dárúkọ mi pé Ààrẹ Almaruf yẹn torí ọ̀rọ̀ yẹn Dara èmi ni Dara wá dẹni tó lọ fi ń pa lórí iṣu ẹ̀ Dara mo rò pé tó bá yẹ pé o ní ọpọlọ tó lò dáadáa èébú kọ́ o tó bá wá dẹ̀ bí èébú o lè mú o èmi kọ́ ni the next person tó yẹ kó o fi ṣe ṣú ẹ èmi kọ́ ni the next person màá correct àwọn dèdèrìn kan tó wá sórí péèjì ẹ̀ tó sọ̀rọ̀ àtobìnrin kan àtọkùnrin kan ẹ máa gbọ́ o. máa jó lọ mò ń wọ ẹ̀yìn Almaruf ń gbaṣẹ́ ìṣe alálẹ̀ máa dájọ́ fún òun àti gbogbo àwọn tó kóra wọn jọ tó ń fẹ́ máa jọ ń pe fálékè. Almaruf wá dá gbogbo ẹ̀ lójú rú nísìnyí ó wá bọ́ síta òfò fèrè síta kí Mákindé má fi nǹkan kan dá. ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ gbé mi débẹ̀ ó mọ̀ tí ń do. ẹ jẹ́ ń dó bẹ́ẹ̀ ṣe gbọ́ tí Dara ní Almaruf dá gbogbo ẹ̀ lójú rú báyìí ó wá bọ́ síta ó fẹ́ bọ́tọ̀ ní kí Mákindé má fi hàn jọba Dara ògbọ́n kò sọ pọ̀ lọ́nà ọ̀rọ̀ tó sọ yẹn màá wá sọ kankan fún ẹ kí n tó máa play ẹ̀ ṣẹ́rí number 1 ni pé tẹ́ ẹ̀ bá fi Ààrẹ Almaruf ṣe ṣó gbogbo yín ẹ̀ lè rérò bọ́ ẹ fẹ́ kí n máa dákẹ́ fún ìbọn mo ti fún yín lóúnjẹ báyìí lọ pé gbogbo wọn wá kí lorúkọ sísítà mi yìí náà o mo dẹ̀ ikú dẹ̀ gbàgbé àrùn gbàgbé ẹ̀ máa dárúkọ ẹ̀
nínú gbogbo adájọ́ ṣe struggle yìí Dara ti ń wá mi ti pẹ́ but mo keep quiet Dara talk show àbí kò wé ló ń pè rẹ̀ ẹgbọ́n tó lé mi mo dá ogbó ẹ̀rú tó bá jẹ́ bẹ́ẹ̀ o kí thunder strike mi but tí ò bá jẹ́ bẹ́ẹ̀ thunder máa strike yálà ya gbogbo yín ọmọ Ògún ni mí o ìdómò Ògún ni mí Akínlàjà epo tí pọmọ yẹ ẹ ti try mi kò sẹ́ni tó rí nǹkan kan ṣe ẹ kàn máa kú ni torí tẹ bá sọ̀rọ̀ mi dé stage kan ẹja náà mọ́ mọ́tò lẹ́nu Ògún àpàdà fẹ́ jẹ ọ̀pọ̀lọpọ̀ yín wẹ̀ ni ẹ pọ̀ gan o ìyá mi Yorùbáwùyí God bless you kì í ṣe pé woman yìí ò rí nǹkan tó bínú láti ta sí mi online obìnrin ni obìnrin akọni ni kò lè dúró kì í ṣe pé Yorùbáwùyí ò rí nǹkan kan tó lè fi bá mi fà á nínú àwọn ọ̀rọ̀ yìí bọ̀ ọmọbìnrin náà dáa mi ò bínú ẹ̀sán Babájídé jẹ́ kí n put it true torí mo ti ń dákẹ́ fún wọn wọ́n wá rò pé ọ̀dẹ̀ ni Ààrẹ Yorùbáwùyí kò sí nǹkan tó ọmọbìnrin bá jáde lọ́la tó bá bú mi wàláì mi níta sí ẹ bá mi share Yorùbáwùyí torí Yorùbáwùyí jẹ́ obìnrin kan tó yẹ pé ó ní respect pé àwa tá a jọ bẹ̀rẹ̀ struggle yìí kò yẹ kí nǹkan kan máa ṣẹlẹ̀ bọ̀ wọ́n wá wí pé ó dà pé revenue pé tí wọ́n bá lu Ààrẹ kò sẹ́ni tó máa ń wo show wọn náà ṣe máa wò pé Ààrẹ picture mi gan ó ju ti president Tinubu lọ in the world àfi bí tí ò bá sí ọmọ Yorùbá lè ní ni wọ́n ti ní rí picture Ààrẹ Almaruf picture mi ni mo sọ ó ju ti president Tinubu lọ everywhere ó kàn fly mi ni ẹ ń lé mi báre ni a máa fi sùúrù tó ẹ̀san bọ̀ téèyàn sòótọ́ ọ̀rọ̀ Babájídé wàá gbọ́ ṣebí fáǹsì mi ní ẹ̀ for long period of time ó ti pẹ́ pẹ̀lú mi èmi àti ẹ máa ń ní àwọ̀ lórí kọ́mẹ̀ntì ń gba mi màá tún sọ sí àtúnjà àtúnṣẹ́tù ẹ̀ bó ṣe ẹ̀kọ́ ọmọ Yorùbá ṣe nìyẹn èmi àti bàbá Èkìtì láwọ̀ ń bíbà àṣẹ́tù ẹ̀ gbogbo wọn ti bú mi ìfẹ́ máa dárúkọ wọn bọ̀ṣẹ́ rí nínú ọ̀tàjọ́ ṣe struggle Yorùbáwùyí ní number 1 tí mo fún ní respect àti gẹ́ẹ̀tì ó dẹ̀ ní má dárúkọ tó kọ́ wà Saudi sí tó ti wà ní ṣé kinní ló wà àbúrò mi ni tó wà nígbà tí wọ́n mú Sunday Igboho àbúrò tó ti ń lo mádàrí kan ni there must be TV àwọn èèyàn ò ta sí mi rí nítorí wọ́n mọ̀ pé mi àti Sunday strong ẹ mọ̀ dísì tí mi ìfí wá fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ni pé kò sí bó ṣe wá ṣẹlẹ̀ àfi tí Sunday Igboho tó bá máa parọ́ mọ́ ẹlẹ́dàá mi lókù máa send ẹ̀ sí pé Sunday wò kọ́ táwọn mo send ti dára mo send ẹ̀ sí ó bẹ̀ mí mo ní ọmọ àbá mi ọmọ aládìkúnjọ ni wá mi ní sọ bó yẹ kí n sọ máa kọ̀ tiẹ̀ díẹ̀ dára tó bá nírú mi ò ní bọ́ta tó ní Almaruf da gbogbo ẹ̀rú ṣé wọn pé mo ò ta sí erí ṣé wọn pé mo ò dárúkọ ẹ èèyàn mi gbogbo ẹ máa ń sọ ó mọ̀ tí ń dojú rú wọ́n ní Almaruf àwọn ló ń gbàṣẹ́ Aláàfin Ọ̀yọ́ ṣe pé àwọn ló control ìlú Ọ̀yọ́ ẹ mọ̀ pé lẹ́nu dọ́mẹ́ta yìí Almaruf wọ́n jáde síta wọ́n ní kí Mákindé kó má fi anybody jọba pé Aláàfin Ọ̀yọ́ ló lẹ́tọ̀ọ́ láti fi èèyàn jọba nílùú Ọ̀yọ́ ẹ wò ó fọ́nà fọ́nrán àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn èèyàn àti màmá yèyé dára tí wọ́n sọ jáde ẹ wò ẹ wá lọ gbọ́ nǹkan tí wọ́n sọ. fún lórí páwọn èèyàn kú tó kó pamọ́ nǹkan bí wọ́n ti gbà kọ́. ṣebí 50 billion náà gbé fún Mákindé ó ní 30 billion ní rìsíìtì 30 billion lárí ó lọ gbé pamọ́ sínú àkáǹtì. ẹ̀san Babájídé when you become elders sometimes you don't have to keep quiet because orúkọ ìdílé bàbá tèmi òun náà ń bàjẹ́ torí bàbá mi ò borúkọ ẹ̀ jẹ́ ìtàn làwa máa ń kọ ìtàn lèmi náà lénìí ẹgbọ́n nǹkan tí Dára sọ ara bẹ ṣe máa ń fẹnu kó pé kàkútèrè o fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ ipe 50 billion ni wọ́n gbé fún Mákindé gbogbo ilẹ̀ gbọ́ o tó bá wá mú wọn mọ̀ nǹkan tó máa ń dùn mí ni pé most wọn ò ní lè lọ lé so wọ́n máa ń mèsìyàn lórí line ẹ máa gbọ́ lọ o. ẹ jẹ́ so mo kàn lọ síbẹ̀ ẹ̀kẹ́ lè ọdún sáà pé ẹ jẹ́ ká fà àwọn pípì lẹ̀ ká lọ sí grassroots tá a bá lè rá àwọn muslim tí wọ́n jẹ́ pé wọ́n mọ̀ ìpéjẹ ẹ̀sẹ̀ sí ní kò yẹ. bọ̀ bóyá àlàyé yẹn ń yé wa tá a bá sọ wípé ọmọ ìyá wa ni nínú ẹ̀sìn ọmọ ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn
àwọn rèé ni wọ́n wá. Báwo lọ Oyomesi ṣe máa jáde torí Ọlọ́run kí ló fariwo. Yes òun ti sọ òun náà mọ̀ ẹ̀mí àyè àná ẹ̀ kàn sí mi ni wọ́n ti sọ pórí rẹ̀ ní Yorùbá gbà lórí padà ìbókọ̀ ẹ̀ náà ni wọ́n ròyìn. ìyẹn kọ́ ṣe rí ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí tí bá ní kí n máa play ọ máa gba show lọ́wọ́ wa ọ̀gbẹ́ni yẹn ló kọ́kọ́ obìnrin ló kọ́ bú mi ọ̀gbẹ́ni yẹn náà bú mi I was expecting that to tell them to stop it ó play show mi mi dẹ̀ rántí ibi tó ti play show yẹn ibẹ̀ yẹn gangan mo dẹ̀ fẹ́ play mú bọ̀ ó dà pé I have it in recording somewhere here ó kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn gangan mo fẹ́ play fáwọn èèyàn pé kọ́ tiẹ̀ gbọ́. kó àtàrọ mà. Yes sir. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. ẹ máa gbọ́ o. ìbìrin ní Almoroof. ṣe gbọ́. ìtura ẹ̀bùn kan wọ́n sọ pé tí ìjọba rí na kàtà ni ó mọ̀ sọ ó wà lára àwọn tí ń balẹ̀ Yorùbá jẹ́. bọ́tọ̀ ọ̀rọ̀ òfin jọ mí lójú ni pé ẹ mọ̀ pa Fúlàní Èkó Fúlàní ni Almoroof náà torí pé orí Yorùbá ti ń jẹ́ Almoroof ìlọ̀rọ̀ òfin jọ mí lójú. wèrè lámọ Yorùbá mi ìjà. ẹ kéṣe ìran wa ò lè yé wọn. ṣé ń gbọ́ wèrè. ṣe rí bílẹ̀ Yorùbá ti rí ni mo fẹ́ ṣàlàyé fún yín. báwo nílẹ̀ Yorùbá ṣe rí. wọ́n gàjì. mo fẹ́ kó sọ bí màá dá lóhùn ẹ máa gbọ́ o. baálẹ̀ ètò oníjàre. mo ti wà nìyẹn. Ọlábísí ìyá mi kò ní bàjẹ́. kó tó ká àwọn ìjòyè àtọba. ẹ̀sán ti bá ṣe ṣó yìí tán. nígbà tí ìlú ti fẹ̀ sí gbogbo ibi tá à ń pè lóko tí wọ́n ti ń jẹ baálẹ̀ tẹ́lẹ̀ ó ti dìlú. mo ibi ìwò ó kù 2-3 minutes ẹ máa gbọ́. meanwhile ó dárúkọ baálẹ̀ mọ́gàjí ni baálẹ̀ wà. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ dìdìrín yìí o màá láàyè. tẹ̀rí mọ́gàjí. Mọ́gàjí tún lágbára ju baálẹ̀. ẹ máa gbọ́ o. ìyẹn nìbàdàn ló ti ń lo mọ́gàjí wọn lo mọ́gàjí. ọmọ kékeré jẹ mọ́gàjí. tẹ̀rí dìdìrín ebi mọ́gàjí ló ń dọba nìbàdàn. baálé ó lè jágbé àgbàlagbà ni wọ́n jẹ baálé pé wọ́n ṣe àwọn ọgbà online. bí olórí ẹbí. Ọyọ́lọ́lá wàjàre Ọlábísí mi ìyá mi kò ní bàjẹ́. kò sí èjì tí wọn ò fi lè fi èèyàn jẹ mọ́gàjí. àwọn míì nílé wọn sì ni wọ́n sì tún lè jẹ́ pé ẹni tó dàgbà jù náà ni wọ́n fi jẹ mọ́gàjí. àwọn baálẹ̀ yìí ni wọ́n ti wá dé ládé. láwọn ìlú kọ̀ọ̀kan. ṣẹ̀fọ̀ nígbà tí wọ́n ti dé baálẹ̀ ládé àwọn mọ́gàjí gba kámú pé wọ́n ti dé wọn ládé kò sí táwọn fẹ́ ṣe. mọ́gàjí tó ṣe pé ń pàṣẹ fún baálẹ̀ tẹ́lẹ̀ baálẹ̀ ti dọba ká tó sọ àwọn ìjòyè ìlú. ṣẹ̀fọ̀ wọ́n tún ti gbìjòyè lọ. bẹ́ẹ̀ni. ìjọba wá pé wọ́n ní second class ni àwọn baálẹ̀ tí wọ́n ń dé ládé. ọ̀rọ̀ ẹ máa tọ́ sí. ẹ kú àtàrọ mà. ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ bọ́ bíi. Ọlọ́run máa ràn yín lọ́wọ́. Àmín. mo tún fẹ́ kẹ́ gbọ́ òbí tó ti ẹ máa gbọ́ o. ìbìrin ní Almoroof. ok. ètò ìdúró ẹ̀bùn kan wọ́n sọ pé tí. ó ní dèdèrìn ni mí. ìjọba. mo gbà pé dèdèrìn ni mí bọ̀ mo gbọ́n ju bàbá ẹ lọ. ìwọ ọmọkùnrin tó sọ ẹ mò ń bá wí o. dèdèrìn ni mí àmọ́ mo gbọ́n ju bàbá ẹ lọ. tí ṣe rí gbà míì tí àwọn èèyàn bá bọ́ sí online tó bá ń sọ̀rọ̀ wọn mọ nǹkan tó máa ń sọ nílùú bàbá tèmi àwọn òun fi mọ́gàjí jọba lọ́yọ̀ àwọn Ọ̀yọ́ pọ̀ lórí ibi nílùú bàbá tèmi àwọn òun fi mọ́gàjí ṣe anything mọ́gàjí máa jẹ́ mọ́gàjí inú ilé bàbá ẹ̀ baálé la máa ń lò ìtumọ̀ baálé yẹn ni ẹni tó yẹ pé nínú fámìlì kan irú fámìlì mi sì tó bá ní fámìlì Ògúngbadé mi sìn a máa ní baálé ń bẹ gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ baálé ló máa yanjú ẹ̀ dára láì tí ẹ kò gbọ́ correction máyẹ̀ kan máa ṣì ẹ lọ́nà mo sì ń bọ̀ lórí ẹ o tí ọ̀rọ̀ bá wá lé lọ́rọ̀ baálé tí baálé ò bá rí yanjú á wá gbé lọ sọ́dọ̀ baálé tí baálé ò bá wá rí yanjú á sún sọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì látọ̀dọ̀ Ọ̀yọ́mèsì ó máa gbọ́dọ̀ yanjú ni tó bá wá le jù á wá dọ́dọ̀ Aláàfin mo fẹ́ kó mú yẹn correct ni àwọn ò ṣe bébíà ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn yẹn jọ mo fẹ́ béèrè question kan ṣé any sign wà lára mi wípé ọmọ Fúlàní ni mí ni torí kíní tí rampart gan
bí akáwọn Fúlàní dẹ̀ wá gbà mí padà lọ́wọ́ bàbá ò tiẹ̀ sí mọ́ màmá ò sí mọ́ èmi ni bàbá àti ìyá ara mi bóyá kí n kọ́ kúkú wá gbà mí kí kú wá rí bí fi ogun Fúlàní yẹn wá ja àwọn tó ń bá mi jà kí máa ní kó máa lọ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jẹ́ rìpíìtì ẹ̀ ọ̀gbẹ́ni tó sọ lórí Dara Show òpònú ni ẹ o dèdèrè ni bàbá ńlá kú bàbá ẹ ó dèdèrè gan ó ponú gan kò sí ọpọlọ lórí ẹ báwo lẹ ṣe ń kọ̀ǹtró ìyàwó yín nínú ilé gan báwo lẹ irú yín ṣe ń kọ̀ǹtró ìyàwó nínú ilé tẹ́ ń bọ́ sórí ìta tẹ́ ń sọ nǹkan tẹ́ ń mọ̀ number one baálẹ̀ tẹ́ ń jẹ yẹn ìlú Ọ̀yọ́ nìyẹn mọ́gàjí àwọn òun lo mọ́gàjí for anything lọ́yọ̀ mi ìgbọ́rí tó bá wájú ń ṣẹlẹ̀ ọ̀pọ̀ èmi ò gbọ́rí. And number two ó ń sọ̀rọ̀ lórí Oyomesi ó ní wọn ò fàwọn Oyomesi jọba ẹni pé wèrè làwọn èèyàn yìí ẹjọ́ torí Ọlọ́run awálà nílùú bàbá wa náà bàbá mi Sàmù bàbá wa ló jẹ́ bàbá wa Sàmù dẹ̀ gbadé ẹjọ́ nítorí Ọlọ́run ṣé Sàmù ń ṣe Oyomesi ni torí mo kàn wò pé ọ̀rọ̀ táwọn pípù yìí sọ yìí kò sí ọpọlọ kankan bẹ̀ rárá àtọ̀ mo fẹ́ sún síwájú. Májó lọ mò ń wẹ̀ yẹn Almaruf ń gbaṣẹ́ ìṣe alálẹ̀ máa dájọ́ fún. Ṣọwárí ti gbogbo àwọn tó kóra wọn jọ. Ṣọwárí wo obìnrin yẹn alálẹ̀ máa wá dájọ́ fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn ṣorílẹ̀ ní tó jẹ́ ọjọ́ Tuesday ṣorí tó bá yẹ pé nǹkan ṣorí number one nǹkan kan ò yé yín ni pé ojúlówó ọmọ àtìbàlẹ̀ mi mo dẹ̀ ń ṣiṣẹ́ ìlú mi ni kò ṣe gbogbo alálẹ̀ ní opportunity láti fọ́n jáde láti máa sọ̀rọ̀ èmi ti ń sọ̀rọ̀ Ọ̀yọ́ láti 2007 2008 ni mo ti wà lórí ẹ̀ mo ti ń sọ̀rọ̀ ẹ látàyè app kan tó ń jẹ́ i5 ìgbà lẹ́yìn i5 ní Facebook jáde so alálẹ̀ máa wá da fún ẹ àti wọ àtàwọn tẹjọ́ ń sọ lálẹ́ máa da fún àdàbí tó bá ọ̀nà ẹ̀ ń sọ bẹ́ẹ̀ pé ọwọ́ adé ò mọ nǹkan tó ń ṣe wọ́n ń sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ pé kábíyèsí ọwọ́ adé jọmọdé kábíyèsí ẹ má bínú orúkọ là ń fi pọ̀ baládé wọ́n fi bọ̀dá sáláàfin tó bá ti pè láláàfin ọwọ́ adé ló máa pè Akeem ọwọ́ adé ẹlẹ́wọ̀ ẹ̀tù 1 alálẹ̀ máa dájọ́ fún ẹ o wàá gbọ́ o torí mo mọ̀ pé dára máa padà play kíní yìí. tí wọ́n ń pe Fálékè. Almaruf wá dá gbogbo ẹ̀ lójú rú nísìnyí ó wá bọ́ síta ó fò fèrè síta kí Mákindé má fi yàn kan gbọ́. ẹ̀yin èèyàn mi. Dara you are mad ti ọ̀rọ̀ ó ti o mad ó ní mo bọ́ síta Dara jọ tó lọ ṣe ẹ̀ lọ́ba nílùú yín ni kí ni ìdí tó ṣe jáde kò àwọn ọ̀tọ̀ àwọn ọba yín wà lọ́wọ́ wa gbogbo oríṣiríṣi atrocity táwọn ọba tí yín náà ṣe kò sí kankan nu yín tó jáde tó sọ̀rọ̀ ọba ìlú ẹ̀ Awíkókó ń sìn ó ti sọ ọ̀rọ̀ Aláàfin ó ti sọ di iṣẹ́ ó tẹ̀ bàtíbà ẹni ó gbèrú mọ́mí ilé blame ẹ̀ because we so called diaspora àwọn Ọ̀yọ́ tó wà online they keep quiet òyìnbó yìí náà ni òyìnbó ni wọ́n ẹlòmíì ò proof ara ẹ̀ bí ọmọ Ọ̀yọ́ mọ́ tá bá fi voice sọ̀rọ̀ báyìí òyìnbó náà máa fi dá yín lóhùn bí ẹ gbá wo kàwé àkàwé jura wa lọ ní oníkálùkù ló gbọ́n tí kí bá kọ́ ti wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè ní PhD kò ní ẹni tí kò má gbọ́n tó èmi Ààrẹ Almaruf òótọ́ ni òdodo ni mo sọ torí tó kọ́ wọ́n school ni wọ́n ń sọ ìdáwọn bàbá ńlá tèmi kọ́ èmi lèmi ń sọ àti ìmọ̀ òye tọ́lọ̀ fún mi Dara mo kọjá ẹni tí wọ́n máa ṣe ṣó fún ṣé wá rí bàbá tó wá sọ̀rọ̀ ọ̀dẹ̀dẹ̀dẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ tẹjọ́ ń kó mu brọ́dà mi kan náà tó wá sọ̀rọ̀ nígbà tí wọ́n bọ́ yẹn sọ sórí wọ brọ́dà mi tó sọ̀rọ̀ sórí Yorùbá ní téèyàn bá máa jọ́ ṣaka tó bá máa jóṣoko ó mọ̀ pé nǹkan tí mo sọ right ẹ wá ní o support Almaruf o ṣé torí kí Dara máa jà ẹni téèyàn bá wá bíbà ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ búyàn èmi máa ń já wọn ni mi ní jẹ́ kán sọ̀rọ̀ ó ti yé yín but let me tell you this ṣẹ́rí baálé mọ́gàjí Ìbàdàn náà ti ń lo mọ́gàjí tó fi ń jẹ ọba wọ́n fi mọ́gàjí jọba lọ́yọ̀ọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmádé ọmọ Àtìbà àwọn ọmọ ajowú yọkọ lẹ́nu ìtàn Ọ̀yọ́ gùn ó kọjá level tí gbogbo yín lérò. Alájì Sultan
kò yẹ kó jẹ́ dèyẹ dára bọ̀ ó ti ṣe dára tèmi dúró fún tí wọ́n fi ìwo ṣépè fún mi dára tí mo dúró fún dára ọmọ Gani Adams tó ń ṣe ìpè fún mi kò sí nǹkan tó ń dánwò kò sí nǹkan tó ń jù kò sírú àbìlù tó ń jù wá tó ń ṣépè fún mi irú dára wa jáde ó ń ṣe ṣó fún mi Sunday Igboho brother mi ò ní bínú o mi ò ní bínú o ò ní bínú o ò ní bínú o tó ti yé ṣe rí bọ̀bọ̀ tó jẹ́ Julius mi báyìí èèyàn ẹ bá mi gbé ìyá ẹ̀ ṣe pé ẹ bá mi gbé Julius ẹ̀ ṣe pé alájà wọn bẹ́ẹ̀ ẹ bá mi gbé Julius ẹ̀ ṣe pé Julius sórí gbogbo nǹkan tó bá wá nílé ayé ẹ ò ní rí láyé wàá rí alátakò wàá rí alákòóbá this guy called Julius tó ní wèrè ní bàbá ńlá bàbá òun ẹ̀yẹ olórí burúkú ọmọ ọ̀ràn kíran ẹ mọ̀ pé mo ti dákẹ́ fún yín mi ìfẹ́ sọ̀rọ̀ bọ̀ ó wá di pé tẹ́ ẹ̀ bá tí ìwà rí ọ̀rọ̀ Aláàfin ẹ̀ lè ṣe nǹkan kan mọ́ Aláàfin gangan fúnra rẹ̀ ẹ ti mọ̀ wípé orúkọ Aláàfin ò lè parẹ́ láyé kò síbẹ̀ ṣe lè ṣe no. Bad day, I'm going to school. Okay. Yeah, you like my outfit? Yeah, hold on. Thank you. You look good. Sherry, tí a bá ń sọ̀rọ̀ tá bá ń dákẹ́ tá bá ní Aare Almaruf ó dàgbà irú brother mi ẹ̀san Babájídé Aare Almaruf elders ni ẹ when you call yourself elders and some stupid people one boy wọ́n bọ́ síta kan máa bú mi lójoojúmọ́ wọ́n wá gbé orúkọ mi orúkọ tèmi náà bàjẹ́ náà wọ́n show picture mi káàkiri everywhere Aare Almaruf ló ń control Aláàfin Aare Almaruf ló ń control Aláàfin ẹ má jẹ́ kẹ́ ń lo èdè tí ò dá nítorí pé gbogbo yín orí yín ò pé ajá alápò mo rí ẹ Ọ̀yọ́ ni mí Ìbàdàn ni mí àwọn bàbá ńlá bàbá mi ìbà Ọ̀yọ́ ni wọ́n àwọn bàbá ńlá bàbá mi Ìbàdàn ni wọ́n èmi ò lè ti torí pé mo ní mo advice èèyàn báwo la ṣe máa wà mo fi Ọlọ́run búrò ó tọ́ ni mo sọ 4 years ago tẹ́ ẹ bá rí ẹ wò tẹ́ bá ti fẹ́ búyàn ẹ aesthetic èèyàn yẹn kí n má rò pé èmi ló ń bá wí ẹ aesthetic ẹ gbé èèyàn yẹn ṣépè kẹ́ máa forúkọ ẹ síbẹ̀ Sultan you are there ọmọ Ọ̀yọ́ ni ẹ mo bọ́ ìta báyìí ni mo bọ́ sí tí mo ṣé ò tí mo ṣe fún nígbà yẹn ó tó 4 èmi wá ní dára fi wá ń pa tó yẹ kó jẹ́rú dára ó lè mi bọ́ ta ẹ wá gbọ́ díẹ̀ ń bẹ̀ tó tẹ́ ẹ bá gbọ́ ẹ máa fi pé ẹ̀yin olólùfẹ́ gbé mi débẹ̀ ó mọ̀ tí ń dojú. ọ̀pọ̀ di woro sí woro àtàwọn ọmọ wọn tí wọ́n ti gbé sáàrin wa káwọn wọn lẹ́yọ kọ̀ọ̀kan torí tí ẹrú fi lè ṣe bí ẹrú tọmọ fi lè ṣe bí ọmọ tí kálukú rìn láago tó wù lẹ́yìn kọ́tán yẹn pa Fúlàní òfin láìkì ìran wa káyé ó fi parẹ́ ìsádà ká kó Nàìjíríà peacefully ọ̀pọ̀ di woro sí woro àtàwọn ọmọ wọn tí wọ́n ti gbé sáàrin wa káwọn wọn lẹ́yọ kọ̀ọ̀kan. sẹ́yìn wèrè tẹ́fẹ́ kó Nàìjíríà rè. torí tí ẹrú fi lè ṣe bí ẹrú tọmọ fi lè ṣe bí ọmọ tí kálukú rìn láago tó wù lè kó Nàìjíríà lórí ẹ̀ fi ayé ẹ lẹ̀. torí àwọn pípọ̀ yìí wọn fẹ̀wé fọwọ́ ṣébí ẹwà ìyàwó lọ́wọ́ dà. ẹwà tó ń sọ̀rọ̀ yìí. ẹ wo bí tí Yorùbá wà ẹ wo bí tá a wà nísìnyí ṣé kò fẹ́ kú adé TV station àfi rìvásì gé. ẹ máa gbọ́. adé ẹ wá wo bí tí wọ́n kí ìran Yorùbá bọ̀ ìdílé mọ̀. ẹ jẹ́ ń dúró lórí ọ̀rọ̀ Awólọ́wọ̀ yẹn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ dà bàbá wa Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ṣe ló ṣe dáadáa fún wa tó nílẹ̀ Yorùbá bàbá náà wà lára nǹkan tó ba nǹkan jẹ́ bọ̀ bàbá mi Awólọ́wọ̀ bàbá ló máa yọ Aláàfin kúrò lórí oyè bàbá Adéyẹmí Lámídì ò máa rán rò bàbá ò máa rán rò tá a bá wá ń sọ̀rọ̀ ẹ má tẹ̀ tí jẹ́ lọ́bẹ̀ bìkọ́ mo máa play tó bá sọ wá ní wọ́n yọ Aláàfin táwọn kan bá máa sọ wá ní Oyomesi ti lọ ìtàn history ò lè lọ láyéláyé nítorí pé kò sọpọ̀ lọ́nà ẹ̀ tẹ́ máa ń sọ̀rọ̀ tí sì bá lọ ẹ̀ bá máa sọ ìtàn bàbá yín ẹ máa ní Ọ̀yọ́ ò sí mọ́ Ọ̀yọ́ empire àgbà kan ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé àwọn empire tó wà káàkiri ìlú òyìnbó ṣé ẹ rò pé wọ́n gbàgbé history wọn ni Ìbàdàn tá a wà lé ní Ìbàdàn ẹlẹ́ẹ̀kẹta ni Ọ̀yọ́ tá a wà yìí bí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni alẹ́ Àtìbà tí Àtìbà tẹ̀dó yìí bí Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni
Ilé Ifẹ̀ tá wà lẹ́ni ò ṣe Ilé Ifẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀. So ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tán ẹ máa tẹ̀lé àwọn tó mọ̀ tẹ́ máa yẹ kán ṣì lọ́nà torí pé táwọn ọmọ yìí bá fẹ́ kọ ẹ̀sáàmù kó lè rí nǹkan ṣe tó bá fẹ́ kọ Yorùbá ṣé èdè Ẹ̀gbá èdè Ìjẹ̀bú èdè Oǹdó èdè Ifẹ̀ náà máa fi sọ èdè tó máa lò ní èdè Ọ̀yọ́ àti Ìbàdàn Gàbádáyá Ìbàràpá méjèèje oná máa lò. Orúkọ Ọ̀yọ́ ò lè parẹ́ but wọ́n try láti bring Ọ̀yọ́ down but nǹkan táwọn ọmọ yín pé wọ́n wá ń try wọ́n reverse ọ̀rọ̀ yẹn kíní ẹ̀ wá tún gbé Ọ̀yọ́ lọ sókè ó wá ń gbé Ọ̀yọ́ lọ sókè kàkà kọ́ Ọ̀yọ́ já wálé òun lọ sókè ní Ọ̀yọ́ ò lè wálẹ̀ láyé. Orúkọ ò lè fẹ́ gbọ́ nínú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tẹ́ ẹ̀ bá dárúkọ Ọ̀yọ́ Aláàfin. Ìtàn wo ló rọ̀ mọ́ ìdí Ọ̀yọ́ Aláàfin? Ìtàn wo ló rọ̀ mọ́ ìtàn Yorùbá kan tí ò so mọ́ Ọ̀yọ́ Aláàfin ní gbogbo ilẹ̀ Yorùbá? Bẹ́ẹ̀ sọ̀tàn Ilé Ifẹ̀ ẹ mọ̀yọ́ ń bẹ̀, bẹ́ẹ̀ sọ̀tàn Ìbàdàn ẹ mọ̀yọ́ ń bẹ̀, bẹ́ẹ̀ sọ̀tàn Èkìtì àwọn Èkìtì tó máa ń bá wa jà ẹ mọ̀yọ́ ń bẹ̀, bẹ́ẹ̀ sọ̀tàn Oǹdó ẹ mọ̀yọ́ ń bẹ̀. Gbogbo Ìbàràpá méjèèje ọmọ Ọ̀yọ́ ni wọ́n. Bẹ́ẹ̀ sọ̀tàn Awẹ́ ẹ mọ̀yọ́ ń bẹ̀, Fìdítì ẹ mọ̀yọ́ ń bẹ̀, Àjọbẹ̀lẹ̀ ẹ mọ̀yọ́ ń bẹ̀, Ògbómọ̀ṣọ́ ẹ mọ̀yọ́ ń bẹ̀, Kwara ẹ mọ̀yọ́ ń bẹ̀. Kí ni problem yín? Eléyìí sì mo ti tó fún wọn lóúnjẹ because this is another oúnjẹ fún yín. Ẹ jẹ́ wá lọ bí tí mò ń lọ. Let me repeat myself to you, Dara. Dara, ìwọ àtàwọn tẹjọ́ ń play show mi yẹn. Ẹ máa gbọ́ àgbọ́yé Yorùbá kó tó di pé ẹ ń sọ̀rọ̀. Dara, mi ò lẹ̀mọ́ ẹ o. Mi ò ta sí ẹ má ta sí mi o. Mi ò lẹ̀mọ́ ẹ má lẹ̀mọ́ mi o. Tó bá yẹ pé mo fẹ́ sọ̀rọ̀ bí mo ṣe fẹ́ sọ á tún di èmi àti Dara. Bọ́ èmi ò ní ṣe bẹ́ẹ̀ má kàn já ilé ìkànnà díẹ̀ tú ìkànnà lọ́rùn mi ṣó èmi àti ẹ̀ ò papọ̀ tó ti yé èmi ò wá ń dẹkùn délẹ̀ lórí ibi kí n wá máa lo 3, 4, 5 hours lórí show mi ò ń ṣe mo níṣẹ́ because tó bá yẹ pé onírú mi ni lọ́kọ ò ní máa bọ́ta kó máa ní Ààrẹ da ogbó ẹ̀rú kí ló dé ṣé mo dárúkọ ẹni. Why can't you just stay in your page stay lórí lane ẹ kí lane ẹ wà ń bẹ̀ lane tèmi kọ́ ló máa sọ̀rọ̀ lé lórí. Èmi ò jẹ́ screamo mo kú ònú àwọn aláwọ̀ kù ó wá ń sọ̀rọ̀ kí ni problem ẹ gangan pẹ̀lú mi ò ń sọ pé mi àti òun sọ lọ́rọ̀ mo gbìjẹ́ nítorí àjọ ṣe Yorùbá nation ni what is your problem? Ẹ jẹ́ kó rí yín pé inú àwọn ọ̀rọ̀ táwọn dèdèrè tó pè wọlé nínú iṣu ẹ yàtọ̀ fún bọ́ ẹyọ kan tó sọ pé ẹ̀hún ò support Ààrẹ ó mọ̀ pọ̀rọ̀ tí mo sọ right ní Ọ̀yọ́ Aláàfin tẹ́ ẹ̀ bá gbọ́ ẹgbọ́ ẹ̀tún gbọ́n sì máa fi ẹ́ẹ̀dì ṣó yìí torí mo kàn fẹ́ dá ẹ lóhùn pínpín ní máa wá dúró de ṣú ẹ àwa èmi àti àjọ mú nǹkan lẹ̀ àwa wẹ́ni wọ́n ní kọ́kùnrin tààtọ̀ ní kóbìnrin tààtọ̀ ká wẹ́ni tó lémi lẹ́yìn ẹ̀sẹ̀ jura wọn lọ òwe lásán ni o bọ̀ kò ṣiṣẹ́ lórí Facebook ń sìn kò dẹ̀ ṣiṣẹ́ lórí YouTube kò ṣiṣẹ́ lórí TikTok o. Now ọ̀rọ̀ tí mo sọ kò sí ṣó tí mo ṣe tí mi ń tún gbọ́ gbogbo bẹ́ẹ̀ kọ́mẹ̀tì gbogbo yìí ni máa wù lẹ́yìn kọ̀ọ̀kan tí bá ti ráyè. Ọ̀rọ̀ tí mo sọ ni pé ní Ọ̀yọ́ Aláàfin tiwa iná dínà bàbá ńlá bàbá wa lọ́yọ̀ọ́ Oyomesi gangan ló ń control Aláàfin. Oyomesi gangan ni wọ́n ń pè ní Aláàfin. Without Oyomesi Aláàfin ò lè dúró gbogbo ẹnu ni mo fi sọ. Oyomesi jẹ́ nǹkan kan tó jẹ́ gbòógì nínú ìtàn àrọ́mọdọ́mọ bàbá ńlá bàbá 3, 4, 5, 600 years wa àwọn ò gbọ́ pé wọ́n gbé adé lé Oyomesi lórí olóyè Aláàfin ni. Kí ló ń ṣe yín? Ní kí Ṣèyí Mákindé má dé àwọn èèyàn ládé ẹ má dé Oyomesi ládé. Ní kó má dé baálẹ̀ ládé bàbá wa Ṣèyí Mákindé ọlọ́lá jùlọ ẹ má dé Oyomesi ládé ẹ fẹ́ bà ìtàn Ọ̀yọ́ jẹ́ ni. Kò sí nǹkan tẹ́ anybody lè sọ tó lè confuse mi ọmọ Ọ̀yọ́ jọ ni gbogbo wa o. Ìtàn Ọ̀yọ́ gangan lẹ fẹ́ bàjẹ́ ó kì í sìn nígbà tí gọ́vnà ní kó dé àwọn Oyomesi ládé ṣé Oyomesi máa gbé adé wá sí iwájú Aláàfin àbí ta ni Aláàfin máa bá dámọ̀ràn? because kíní ẹ̀sùn Babájídé kò yé mi ni because
ó máa ń yà mí lẹ́nu pé àwọn tàbájọ wà nínú group yìí kò yẹ kó máa gbé tó bá tẹ̀ máa gbé show mi kó fi ọpọlọ sí òfin bẹ́ẹ̀ wọ́n wá ń bú mi wèrè obìnrin kan olórí burúkú kan ó lálálẹ̀ máa da fún àwọn ọmọdọ́mọ ẹ̀ àdàbí tó bá jẹ́ bẹ́ẹ̀ torí inú mi máa ń dùn àwọn tó lólúgbò wà lórí bí àwọn tó láfọ̀ṣẹ confam ó wà online àjẹ́ wà ń bì oṣó wà ń bì èmèrè wà ń bì mo júbà fún gbogbo yín o in tó bá tọ́ ẹ bá mi ṣàṣẹ sí àdàbí tó bá pẹ́ bí ìyá yẹn ṣe sọ ni kò ní rí bẹ́ẹ̀ fún. ní Ọ̀yọ́ Aláàfin tiwa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ tí bá ti rántí màá máa já Ọ̀yọ́ Aláàfin tiwa àwa kì í fi Oyomesi jọba. Oyomesi ó dàbí council. Oyomesi gangan ni ìjọba. Nínú Oyomesi ni Nigeria federal government ti yan ètò. Nínú Oyomesi la Britiko náà ti yan ètò. Orí yín ò pé ni. Oyomesi ti wà ti pẹ́. Láìláìláìlá. Oyomesi ti ń ṣe ní ayé mú wọn lẹ́rú. Oyomesi wà. Tẹ́bá mọ̀ pé parliament Oyomesi ni gbogbo àwọn ìjọba tó wá lò sí wọ́n lò. Oyomesi way ó ní wọ́n fi ń rúlu Nàìjíríà lẹ́ni. Oyomesi ó dàbí governor. Ó dàbí àwọn House of Representatives. The Alaafin wá dàbí president. Àwa la kọ́kọ́ ni Ọ̀yọ́ ló ní o. Bẹ́ẹ̀ ni iná bàbá tèmi ló ń dádé. Iná bàbá mi ló ń ṣe èjìgbà lẹ̀kẹ̀. Iná bàbá mi ló ń tẹ̀pa idẹ. Ají ṣe bí Ọ̀yọ́ dẹ̀ láàrin Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Bọ̀ fún wọn dáhà tó wá ní oní àti àwọn dèdèrìn tó gbé síbẹ̀ àtàwọn òpònú tó máa gbọ́ tó tún máa gbé wọ́n ní Oyomesi ń dádé. Ẹjọ́ torí Ọlọ́run ǹjẹ́ ẹ mọ position Sàámù? Mi ìfẹ́ post picture bàbá yẹn ni torí tí n bá bàjẹ́ onídìí ló ń dà. Ṣé ẹ mọ position Sàámù lọ́yọ̀ọ́? Tẹ́ bá mọ position Sàámù is like number 3 àbí number 4 ẹ̀yin ọmọ Ọ̀yọ́ number kí ni Sàámù wà? Sàámù gbadé náà. Wọ́n pè bá sọ̀rọ̀ wọ́n dárúkọ gbogbo wọn pátá wà nínú list. Nínú Oyomesi méje la máa ń ní. Asípa lóṣì keje. Ìgbà tí Asípa ti kú, Dára iná ló sọ. Ó náà ní bàbá Aláàfin ló pa Asípa. Ó ní bàbá Aláàfin ló pa bàbá wa Àmùdá Ọlọ́run ò ṣe bí. Wàá máa rojọ́ ìjọ tọwọ́ bá tẹ̀ ẹ́. Ní máa ṣọ́ra yín lórí Facebook ntí oníkálùkù máa fi rẹ́wọ̀n he ó nìyẹn mò ń bọ̀ lórí ẹ̀. Oyomesi wá jẹ́ kókó nílẹ̀ Yorùbá tó yẹ pé kò sí lè dispute kan tó bá jẹ́ Oyomesi. Ìrẹ́pọ̀ Yorùbá la fẹ́ bọ̀ tẹ́ ẹ̀ lọ kọ́mẹ̀ntì lọ́dọ̀ wọn. Ọlálẹ́kan ìrẹ́pọ̀ Yorùbá la fẹ́ bọ̀ ṣáwọn pípù yìí fẹ́ ṣẹ́ Òkìkí. Ẹ sọ pé ìrẹ́pọ̀ Yorùbá èmi keep quiet láti inú oṣù kẹjọ láti last year ni mi ti sọ̀rọ̀ mọ́. Ṣé mi lè sọ̀rọ̀ lórí ilẹ̀ bàbá mi ni? Ṣé mo kéré ni tí mo lọ pé 60? Ṣé mo kéré láti sọ̀rọ̀ nítan ilẹ̀ bàbá tèmi? Ṣé mo kéré ni ní èjì mi láti sọ̀rọ̀ tí mo ti lọ́mọ 30 something years? Kí ló Dára máa bọ́ta kó máa bú mi lójú Dára tèmi gbìjà ó dùn mí gan. Ìtúwẹ̀ gangan mo ṣe jáde pé Dára mo máa pe àwọn kan ni àwọn tí bá fẹ́ràn wọn máa pè wọ́n. Èmi bí ṣe pé wèrè aláṣọ kan nìyẹn. Idiot ọmọ ta lọ́lọ́ yẹn. Ó play record mi. Ọ̀rọ̀ tí ẹ̀kọ́ mo fẹ́ sọ. Òun náà máa tún rí jẹ́ńbì. Torí gbogbo wọn tó bá tí rí kíní Awíkókó gan bọ̀. Ẹ lọ wo ẹni kan máa tó pick ẹ̀. Wọ́n bọ̀ wá sọ lórí ẹ̀ because tó bá gbé Ààrẹ nobody will watch that show. Èmi gangan tí mo ní show kan tí máa ń ṣe mo lè má rí èèyàn 200. Tó bá ti gbá Ààrẹ sí bá àwọn bọ̀ àwọn ọ̀tá Yorùbá. Lè balẹ̀ Yorùbá jẹ́ number 1. Nobody will stop me láti má sọ̀rọ̀ ikú bàbá yèyé. Ṣé ẹ fẹ́ gbọ́? Mo ti ń sọ̀rọ̀ bàbá Aláàfin Adéyẹmí from day 1 mi títí tó fi dìsín. Kì í ṣe pé àwọn ọ̀rọ̀ tẹ́ tún máa ń sọ máa fún yín. Àwọn ní Ààrẹ ń wá oyè. Ọmọ ọba ń joyè ọmọ ọba nìyá tèmi. Bọ́dẹ̀ ṣe tún fún àwọn baálẹ̀ kan ládé. Ọmọ onídòdẹ ni mí. Ọmọ onídòdẹ ni mí. Èmi náà lè dádé. Onídòdẹ yàtọ̀. Àwọn baálẹ̀ nìyẹn. Tẹ́ ẹ bá gbọ́, baálẹ̀ lọ́yọ̀ọ́ lè dádé. Dispute ẹ̀.
kódà mi against adé tó dé fún alága ọjà ṣe fẹ́ gbọ́ ọgbọ́ ọmọ Ọ̀yọ́ èmi ò against it, but why Oyomesi? That is just the question mark. Why Oyomesi? Ìkọ́ tẹ́mi fẹ́ tí mò ń proof nìyẹn. Dédé ní àwọn tó wá ń pè sórí show dáadọ́ ní dára kíní kan wọn ọ̀fọ̀ Oyomesi jọba òpònú níyìn ni. Àwọn Oyomesi yókù reject ẹ̀ ní. Ìbọn ọmọ Ọ̀yọ́ làwọn aṣẹ́ ilẹ̀ máa sọ ìlú wa fún wa ni. Tó bá yẹ kó wá lórí pípé ni ó yẹ kó pè mí pé ààrẹ mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ẹ wá sórí show mi kẹ́ wá explain ọ̀rọ̀ yìí. Ó wá gbé síta wọ́n bú mi torí ó fẹ́ fi mí ṣe show. But show tó fẹ́ fi mí ṣe yẹn kò making anything. Ó fẹ́ fi mí ṣe show ni. Mi ì tí ì rí Olúwẹ̀ dájọ́ ṣe Yorùbá nation tó ti bú mi. Àfi Yorùbáwùyí must be àti gẹ́ẹ̀tò ẹ bá mi dárúkọ gẹ́ẹ̀tì wọn ká mọ́lé tó wà lára àwọn tó kó nígbà tí wọ́n wá lọ bọ́ sílé Ìgbòho. Somebody should put me orúkọ ẹ̀ mo dẹ̀ ń gbàgbé. Kí ló orúkọ àbúrò mi yìí ó nìkan ó náà ti sọ̀rọ̀ Ọ̀yọ́ dáadáa but kò ever mention orúkọ mi pé Ààrẹ Almaruf kò sí ṣòtẹ́ ni wọn ń ṣe tí mi rí. Kí ló orúkọ ọmọ yìí náà nígbà tí wọ́n lọ bọ́ sílé Ìgbòho obìnrin ẹ̀kọ́ tó wà nù wọn yìí tó mú wọn náà. Somebody should remind me her name please. Ó ní àbúrò mi kan nìyẹn àbúrò mi ó ti lo mádàrí kan tọmọ ẹ̀ ń lò ó ṣiṣẹ́ gan tí mo dẹ̀ ṣe woṣú ẹ̀ lánàá. So báwo lè ṣe wá expect mi kí n keep quiet fún wọn. Oyomesi gangan ló ní Ọ̀yọ́. Oyomesi òun ló máa sọ nǹkan tá láàfin. Lady K, God bless you. Ọlá brother mi kò ní bàjẹ́ fún ẹ Olúwa tó sìn. Lady K àti must be ọmọ mi nìyẹn àti Yorùbáwùyí nìkan náà gbé show mi kan fi bú mi. Ṣé wọn ní nǹkan tó lè sọ ni? Kí ni respect wọn fún mi? Respect pé wọ́n mọ̀ pé mi àti Ìgbòho 5 and 6 ni wá. Olóyè Adéyẹmọ pẹ̀lú gbogbo ọlá ńlá ẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ pẹ̀lú gbogbo ọlá ńlá tí Ìgbòho níbi sí bí bàbá yẹn bí màá yẹn ṣe ní respect tó kò ń gúnyán ọ̀rọ̀ mi kéré. Ẹ̀gbọ́n mi ẹ má bínú ni ọdún mélòó mo gbà lọ́wọ́ Sunday kátẹ̀dé ọdún mi náà bíi mẹ́rin mélòó kan mo gbà lọ́wọ́ ẹ̀. Sunday sì respect mi màá fi ẹjọ́ sun olóyè máa ní Ìgbòho ṣá kìlọ̀ fáwọn ọmọ ẹ̀ àní bàbá ẹ má dá wọn lóhùn bàbá ẹ má dá wọn lóhùn. Wọ́n á rí pé ti dára yìí ó jẹ́ nǹkan tó yẹ pé tí mi ì bá sọ̀rọ̀ dára máa rò pé mo fún un ni. Ó fẹ́ ṣe show lórí mi ó gbá bọ́ta Almaruf yìí ló da ọgbọ́ ẹ̀rú ó jẹ́ kíní kọ́ máa kíkí dára aṣọ ara ẹ o. Bọ̀tọ̀rọ̀ ẹ mo sì ń dúró torí èmi náà fẹ́ bẹ́ẹ̀ ta tán. Ó mọ̀ pé tó bá ti gbé show mi Lady K ni Lady K ó ti sọ̀rọ̀ against Aláàfin. Dára sọ̀rọ̀ against Aláàfin ó pè mí lórí ẹ̀ bí pé kí ẹ máa fi attention pè mí pé kí ṣáà sọ̀rọ̀ yẹn dára show but mo ignore ẹ̀ not until ó wá wò pé kí n kúkú dárúkọ lẹ́ẹ̀kan. Àṣedìdìrín yín máa ń lọ wo show mi lẹ́yìn èmi ò mọ̀ pé ń wo show mi èmi ò ń wo show yìí wọ́n send ẹ̀ sí mi ni mi ever play show ẹni tí máa wò lẹ́yìn kí n wo show Yorùbáwùyí tí wọ́n bá gbé tí Lady K wá máa wò tó bá gbé tí wọ́n bá máa swipe ẹ̀ níbi kọ́ mo mọ̀ pé kò sọ ọ̀rẹ́ lẹ́nu wọn. Kí ló dé tó yẹ pa àwọn ọmọ Yorùbá àfẹ́ ṣe ra lọ́kan gbogbo yín lẹ sọ mo fẹ́ kẹ́ bá mi kọ́ tàárín yìí. Wọ́n ní mo bú bàbá wa òrìkílẹ̀ mi tìtì ojúrábẹ́sà ọkùnrin ogun ọ̀ọ́nì ìrìṣà ẹni kan bá mi mú proof bí tí mo ti mú bàbá yìí jáde kí àwa wá mú more than 30 proof tí Awíkoko àti ológun dúdú tó ti bú Aláàfin káwa gbé jáde tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Aláàfin. Ìgbà táwọn ọmọ Ọ̀yọ́ wá yarí tó rí pé bàbá torí bàbá wọn lèmi jẹ́ mo lè jẹ́ gbọ́n àwọn kan tó rí pé lè fi bàbá yìí nìkan lè kó máa ṣe kínní. Àwọn Ọ̀yọ́ náà wá kópa ẹ̀ wá ń sọ̀rọ̀ lẹ́yìn ilé ni máa ṣe wá sọ settlement bò kò ń ṣe ṣó ilé kò ń ṣe ṣó yìí. Níjọ́ mi tí o bá ń sọ̀rọ̀ ẹ máa wo nǹkan tẹ́ ń sọ nítorí pé Oyomesi tèmi ń sọ yìí iná bàbá tèmi ni
kó kún ẹ̀yin Lájí Abbas tó mọ ètò kó fi ìtàn ẹ̀ kó fi ṣe gbé ẹnì kankan ọ̀tọ̀ yìí tó bá bá Ọ̀yọ́ wí aṣọ yìí tó bá bá Ìgbọ̀n bó ṣe jẹ́ ọmọ Ìbàdàn aṣọ nǹkan tẹ́ máa fi mọ̀ pé lódodo ni máa yẹn ṣáláàfin gbowó fún Lájí Abbas ni. Awíkókó àtológun dúdú ní to be arrested but àwọn ọmọ yóò gbégbèsè everything on do the Almaruf. Mo sọ nínú group tó jẹ́ diaspora kan tó yẹ pé káàkiri gbogbo London gbogbo alájọ wà ń bẹ̀. They just create the group. The group is nothing. Mo fúnra mi lóṣù kan sí ayọ̀ra mi kúrò ńbẹ̀. Ẹ create group ṣé tá bá dá $100 gbogbo wa tá wà káàkiri tá bá dá $100 tá lé ní more than 100 ṣé tá bá dá $100 ṣé a ní fi wọ̀ bá a ní place ẹ̀ síbi tó yẹ kó place ẹ̀ sí anybody ò lè mú mi nítorí pé mi ìbúyàn wọ́n sọ̀rọ̀ pé mò ń bú Ọọ̀ni ẹ bá mi sọ bí tí mo ti bú Ọọ̀ni rìṣà jáde ju pé mo ní kí Ọọ̀ni má pè ẹ̀ lólórí aládé mọ́ mi ìsọjú yẹn lọ ẹ dẹ̀ tákù mi wọ́n tákù mi mo dẹ̀ bọ́ta mo dẹ̀ apologize what else did you want mo ti apologize kódà mo apologize tó ẹ̀mẹ́rin mo ṣe tó ẹ̀mẹ́rin kí náà tún fẹ́ ìgbà tí gbàgede ìmọ̀ náà máa jáde kẹ́ máa wo gbogbo wọn yẹn o ọ̀nà ẹwọ ẹ̀yìn èèyàn ẹ jẹ́ ń sọ fún yín má trust òjijì ẹ o Kàdíjà mò ń ṣe live show mi nílé wa mò ń ṣe live show lọ́wọ́ o ṣùgbọ́n má bínú má rìn bọ̀ níkọ̀rẹ́ ẹgbẹ́ ẹ náà gbàgede ìmọ̀ show tí mo ti apologize fún Ọọ̀ni àti show tí mo ti sọ̀rọ̀ lórí bàbá Ẹlẹ́bùrú Ìbọn láti bí February gbàgede ìmọ̀ náà gbé jáde gbàgede ìmọ̀ kó náà wá gbọ́ Yorùbá nìyẹn o I will send this màá send it later màá send it nọ́mbà tó yẹ kí n send òun ni mo fi ń ṣe show yìí mi bá fún yín bọ̀ tẹ́ bá ti pé ó máa cut nọ́mbà tí mo fi ń ṣe show yìí ni mi bá filẹ̀ bọ́jọ́ dára tá bá máa ṣe call off show máa jẹ́ kí wo yín wọlé mo apologize fún bàbá Ọọ̀ni ẹjọ́ kí náà fẹ́ tó bá máa wí ẹ̀ Almoroof ní o Àgbàrúkù ní o Pùpùrùpùrù ní o pé wọ́n wá sorúkọ mi kódà èmi gan ló kìkì ju àwọn Pàṣọ àti Òṣùpá lọ lọ́wọ́ yìí wàláì lórí íńtánẹ́ẹ̀tì mo ní òkìkí ju Pàṣọ àti Òṣùpá lọ bọ̀ Sunday Igboho ò ní bínú torí pé mi ò lè jẹ́ kí dára fẹ́ máa tánìṣí méjì mi orúkọ bàbá tèmi náà ń bàjẹ́ èmi ò borúkọ ìdílé wọn jẹ́ wọ́n ní Fúlàní ni mi ẹ fi mí lẹ̀ jẹ́ lọ bá Fúlàní náà yín dẹ̀dẹ̀rìn ìyá àti bàbá tó bí mi tápá ti tán wọn Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ wà ń bì Ìdómògùn ni mi Akínlàjà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ báwo yẹ jẹ́ Fúlàní àbí ṣé fítà tá ń lò lórí TikTok lẹ́sẹ̀ rò pé Fúlàní mi kọ́lọ̀ mi mà rèé dóònà mo láìtì díẹ̀ kọ́lọ̀ mi rèé ẹ̀yin dẹ̀dẹ̀rìn ọmọ Fúlàní lèmi ọ̀dẹ̀ tó sọ lórí kìíní dára ṣe mọ́ kọ́ wò pé ṣé olórí burúkú làwọn èèyàn ni Alájà Bọ́lá Balógun mo rí yín Kúbúrà mo rí gbogbo yín Joseph mo rí yín mo rí gbogbo yín àtẹ tó máa bú mi nínú yín àtẹ tó kọ̀ wá yọjú àtẹ tó support mi gbogbo yín ni mo kí bọ̀ mo fẹ́ fi yé yín pé tí bá ti ń rí bad comment lórí kíní yín ẹ máa block yín last day tẹ́ máa rí nìyẹn ìjọ tọrọ mi bá máa wúlò fún yín ẹ ní padà gbọ́ ó dẹ̀ lè jẹ́ nǹkan tó máa ṣe láǹfààní ni ẹjọ́ torí Ọlọ́run wọ́n fún àwọn Ọ̀yọ́mèsì ní adé Ọ̀yọ́mèsì márùn dẹ̀ reject ẹ̀ ìyẹn lásán ni mo fi gbé kùdùsì fún Ọ̀yọ́mèsì ìrandíran Ọ̀yọ́mèsì kankan kì í jọba bàbá wa Sàámú tó gba adé yẹn a máa wá wo ibi tó máa ba dé èébú kọ́ ẹ̀yin ó wá yẹ kẹ́yìn mọ̀ yìí pé tó bá máa fúnyàn pé èèyàn fẹ́ gbadé ẹjọ́ níbo náà ti ṣèpè bí wọ́n wá fún wọn ládé ní gbangba bàbá Sàámú ẹ̀dẹ̀ fẹ́ ba ẹ̀sẹ̀ dálẹ̀ Ọ̀yọ́ jẹ́ ẹbí mi dẹ̀ súnmọ́ yín nílé Sàámú lọ́yọ̀ọ́ mo tún tán mọ́bẹ̀ kí ni ẹ fẹ́ gbà tẹ́ ẹ fẹ́ ba orúkọ ìdílé bàbá ńlá bàbá yín jẹ́ ọ̀rọ̀ lásán ni mò ń sọ o bàbá Sàámú good afternoon jàre Ṣítù kí ni ẹ fẹ́ gbà Ṣítù Ọ̀yọ́ kí ni bàbá Sàámú fẹ́ gbà tó fẹ́ ba ìdílé bàbá ńlá bàbá wọn jẹ́ ojú ẹsẹ̀ ìjọ yẹn gangan náà ti fi bàbá Sàámú ṣe yẹ̀yẹ́ bàbá Sàámú wà nínú Toyota
2002 kan àwọn ó jábọ́ kò fọ́gbà kan yẹn wọ́n lẹ Sàmúsí wọ́n ṣe kábíyèsí wọ́n dẹ̀ tún fi bàbá rẹ̀ rìn wọ́n ṣe kábíyèsí fún yín wọn lè dọ̀bálẹ̀ èmi ò ní bú yín wọ́n ti wà di press ní alájà ṣe rí Ọ̀yọ́ Aláàfin tí àwa wà lénìí Ọ̀yọ́ Aláàfin táwa wà lénìí tí ó ti yé yín Ọ̀yọ́ yẹn gangan àwa la ní. Kò yẹ kí bàbá Sàmúgbadé tí bàbá bá gbọ́ kó gbọ́ o. Bẹ́ẹ̀ náà ni mo ṣe ń ṣe Adébọ̀wálé. Wọ́n fẹ́ kí mi dákẹ́ kó máa wá máa ń sọ̀tì Ọ̀yọ́. Abíọ́dún Ṣọlá ẹ blọ́ọ̀kì ẹ̀. Ẹ blọ́ọ̀kì ẹ̀. Ìbá ti ń dárúkọ wọn yẹn ẹ blọ́ọ̀kì wọn. Wọ́n fẹ́ ká dákẹ́ kí a mọ̀ nǹkan tó wá ń dùn mí ni pé wọ́n ò gbìjàlú bàbá wọn o. Irú Awíkókó ọba àlú ẹ̀ tó ń sáfù ẹ̀wọ̀n l'Amẹ́ríkà olórí burúkú ò sọ̀rọ̀ ẹ o. Mo wá rí pé dìndìnrìn òpònú èèyàn làwọn tó máa ń gbé ṣó Awíkókó pẹ̀lú bó ṣe ń bú ọmọ Ọ̀yọ́. Àwọn Ọ̀yọ́ kan náà tún wà mẹ́wọ́n tó ń sọ̀rọ̀. Bàbá mi igi ogun ń sọ̀rọ̀. Irú Kádíjà Ládìgbòlù yẹn Kádíjà yẹn ó bàjẹ́ gan. Ó bú bàbá igi ogun. Kádíjà ṣebọ́ ló máa ń lo aṣọ mọ́yàn lọ́rùn lọ́yọ̀ ni. Nígbà tí mo pè é lé ìyá ò ṣe wá bá mi tí mo sọ pé mo wà stadium. Ó ṣe gba aago mo fi mẹ́sẹ̀jì lẹ̀ fún ẹ̀. Tí n bá ti dọ́yọ̀ àjọ fi yé apọ́mọ Ọ̀yọ́ jọ ni wọ́n mú ọjà lé mi. Ọmọ àkẹ́sọ́bálẹ̀ ọ̀rọ̀ ni mí lọ́yọ̀ Aláàfin. Bẹ́ẹ̀ ni ìjó dẹnilé bàbá mi. Dábìrí Ẹlẹ́mọ̀ṣọ́ ibẹ̀ níyá mi fi lé sí ọmọ ọba Ládìgbòlù Gbádégẹṣin ọmọ Bello níyá mi fún gbogbo ẹ̀yin dìdìrín tẹ́ ń pè Fúlàní. Nígbà tí mo mọ̀ yá mi tí mo mọlé ìyá mi mẹ́fà ọmọ ọba wà lójú ìyá mi kèrègbè báyìí ni mẹ́fà ọmọ ọba. Wọ́n ní mẹ́rin kì í ṣẹrú ọmọ ọba ni. Àní mẹ́fà kì í ṣẹrú ọmọ ọba ni. Ọmọ ọba làwọn lọ́yọ̀ o. Wọ́n ní mẹ́jọ kì í ṣẹrú ọmọ ọba ni. Ẹ má máa sọ̀rọ̀ bí ẹgbẹ́ ẹ̀gbọ́n. Ẹ lọ sórí show Lájí Abbas kẹ́ gbọ́tàn Yorùbá gidi tẹ́ ẹ bá tiẹ̀ bìlíìfù àwa ẹ lọ́bẹ̀ kẹ́ lọ gbọ́ náà.